kí ni n tí a mọ̀ gbéyẹ̀wò fúnra wa lénìí òwe wo ni a mọ̀ gbéyẹ̀wò tá mọ̀ gbéyẹ̀wò tá mọ̀ yànnà náà fúnra wa lónìí ṣé ẹ ti fìdílé nǹkan bẹ́ẹ̀ o mo mọ̀ pé ẹ ti wá nǹkan fìdílé ṣé ẹ rí ètò yìí agbékalẹ̀ ọlọ́run ọba mi Èdùmàrè tọwọ́ wa gbé kalẹ̀ ni wípé ká fi lè mọ̀ yànnàná kókó Yorùbá gbogbo tó bá ta kókó tó dàbí àdìtú èdè Yorùbá pé ká fi lè mọ̀ yànnàná rẹ̀ fúnra wa òun lọ́lọ́run ọba mi ṣe gbétò ìkalẹ̀ látọwọ́ wa kì í wá ṣe mímọ̀ ṣe wa náà ẹ mọ́ gbàgbé o bẹ́ẹ̀ ṣe ń fọkàn bá mi lọ wípé abala àkọ́kọ́ òun la wà tí mo pè ní àtúpalẹ̀ òwe àti èdè Yorùbá òun náà láti wá wọ̀ òwe Yorùbá kan bẹ Yorùbá ní ọ̀pá kan ò péjò ọ̀pá kan ò péjò Fẹ́mi Onífádé òun wò pé ọ̀pá kan ò péjò gini tóun bá mú ọ̀pá kan lọ òun wà rédíò òun ò ní pa Yorùbá bí Yorùbá bá ní ọ̀pá kan ò péjò rí kì í ṣe igi kan àbí ọ̀pá kan tá a mú lọ́wọ́ tá a fẹ́ fi péjò ó ní Yorùbá ń sọ pé ọ̀pá kan ò péjò mo rántí orin bàbá mi kan Ebenezer Obey tó ní ọ̀pá kan ò péjò Yorùbá máa ń sọ àwọn ọ̀rọ̀ àdìtú tó jẹ́ wípé nígbà téèyàn ò bá tú ọ̀rọ̀ tí wọ́n fi ìṣẹ́jú àyá bíi 3 sọ nígbà tí èèyàn ò bá tú yóò sì máa gba wákàtí yóò máa gba wákàtí yóò máa gba wákàtí rí bí Yorùbá bá ní pé ọ̀pá kan ò péjò igi kan tá a mú lọ́wọ́ gbogbo wa láti mọ̀ tán pè lọ́pàá n téèyàn fi tẹ̀lẹ̀ báyìí yàtọ̀ sí ẹsẹ̀ gbogbo n téèyàn bá ti fi ń tẹ̀lẹ̀ tó ti fi ṣe ìkẹta ẹsẹ̀ òun lọ́pàá bí ọba wa jẹ́ igi ọ̀jẹ̀rin kì í wá ṣe pé ẹyọ kan téèyàn mú lọ́wọ́ ní Yorùbá ń sọ wípé kò péjò ọlọ́mọjàrí jàǹbá ọlọ́mọjàrí kò ṣe dáadáa ó lójú ejò tí ó tóbi náà téèyàn wà mú igi ẹyọ kan lọ́wọ́ ọ̀pá kan téèyàn wà mú lọ́wọ́ tí ò ní pa ejò nígbà bá ti pè ní igi tó jẹ́ igi tó dúró dáadáa àmọ́ kì í ṣe igi ẹyọ kan ni Yorùbá ń sọ kì í ṣe igi ẹyọ kan ni Yorùbá ń sọ ntí Yorùbá ń sọ ni wípé ọ̀pá kan tí Yorùbá ń sọ pé ò péjò ó ní wípé ejò rèé tí ń lọ yìí ká mọ̀ fi gbogbo ẹnu pè é léjò ká pè láfàyàfà àmọ́ mo ti pè síwájú náà ó ní lọ yìí ejò ní lọ yìí èèyàn wá mú ọ̀pá lọ́wọ́ ó wá gbá mọ́ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan tó gbá mọ́ ọ̀pá ẹyọ kan tó nà án lẹ́ẹ̀kan gbà ó ní Yorùbá ń sọ pé kò péjò àbí òye yín ẹni tuntun sọ ọ̀dà fàpẹ̀rẹ̀ ní ìsìn káríjù kọ̀ mọ́ kọjá lọ olúfà ń kọjá lọ èèyàn wá múgi igi ó wá gbá mọ́ lẹ́ẹ̀kan gbà sóṣèṣe kéjì òun ó kú rí i pé kódà bí igi ń bá bàjú bẹ́ẹ̀ lọ ejò ń ó sì mọ jáporó téèyàn bá wá rò pé ẹ̀ẹ̀kan tóun ti gbági mọ́ ó yẹ kí kan náà pa tó bá yí ẹsẹ̀ padà ejò wọn lọ o kódà Yorùbá bọ̀ wọ́n ní àgékù ejò oró níṣó bẹ́ẹ̀ ni gangan tí ò bá jáfira ọ̀wọ́ ẹ̀ẹ̀kan tó náà téjò ń jáporó tí ó bá sànyàn bẹ́ẹ̀ béjò ń bá fi lè sànyàn bẹ́ẹ̀ nǹkan ṣèyàn o ṣùgbọ́n téèyàn mú ọ̀pá tí ń kòbò ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta nígbà tí ó bá kòbò dórí 10 yóò pa ejò kéèyàn wá kábo kéèyàn wá mú ọ̀pá kó wá kábo ejò lẹ́ẹ̀kan kó fi lù gbà kó wá ní oyè okú kò lè kú ó ti yé yín bá èyí tí Yorùbá ń sọnù ọ̀pá kan tí Yorùbá ní òpejò
ibi tó ti jẹ jáde nù. Kì í ṣe igi ẹyọ kan ni wọ́n sọ, ṣùgbọ́n iye ìgbà téèyàn kàbò téèyàn ń kó bo ejò òun ní iye ìgbà téèyàn fi nà téèyàn fi ọ̀pá na ejò ni Yorùbá ń sọ. Kì í ṣe wípé ọ̀pá ẹyọ kan náà sọ wípé kò pé ejò, ṣùgbọ́n iye ntí Yorùbá ń sọnù. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ̀yin tẹ́ ń wò wá lé lórí ayélujára káàkiri, bẹ́ẹ̀ dó ìkànnì Facebook kìkìdá kẹ́yìn ó kàn ti tẹ̀ síbẹ̀ Fortress Radio kẹ́ ṣàwárí rí wa. Bó jẹ́ lórí IG náà ní ti gbogbo wa mọ̀ sí Instagram àwa ń bẹ̀, bó jẹ́ lórí Twitter ní, bó jẹ́ lórí YouTube yín kódà atúnlápótí ìkànnì app wa òun bẹ ní Play Store, bẹ́ẹ̀ bá search fún rí àpótí ìkànnì wa ń bẹ̀ tẹ́ bá ti rí ń bẹ̀ rí wa mọ̀ kétékété lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tẹ́ sì mọ̀ wò wá kétékété bí yòó ṣe rí bó ṣe rí nu. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wa tẹ́ ń wò wá, ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọ̀tọ̀kùnúùlù, ẹ̀yin tí òye tún yé ju àwa ẹ̀ lọ. Mo mọ̀ pé gbogbo ohun tí mo sọ yìí mo mọ̀ pé yóò ti yé yín. Tí Yorùbá bá sọ pé ọ̀pá kan ò péjò, tí Yorùbá fẹ́ fàyọ níbẹ̀ òwe wá ni o, òwe wá ni. Torí pé mo rántí ibi tí mo ti kọ́kọ́ gbọ́ òwe nígbà tí mo wà ní kékeré nígbà náà mo wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Bọ̀dá kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé wa, bọ̀dá Ọlọ́run lọ́mọ bí wọ́n wà nísìn, bọ̀dá Kàsálí. Bọ̀dá yìí fẹ́ lọ sùkúù wọ́n fẹ́ reléèwé nígbà náà. Wọ́n bá lọ ju báàgì wọn, wọ́n jù sẹ́yìn ẹ̀yìn ilé. Nígbà bàbá wọn bá wá ní Kàsálí ó lọ ní ó lọ léèwé lónìí ni wọ́n ní àwọn ò rí báàgì sùkú àwọn ni, àwọn ò rí báàgì sùkú àwọn. Bàbá ọba tún lọ ra báàgì sùkú mi, yóò bá tún gbé fún bàbá tiẹ̀ lọ. Kàsálí ò ní lọ léèwé. Ó wá dijọ́ kan olùkọ́ wá Kàsálí wálé, ó wá àwọn òbí bọ̀dá Kàsálí wálé. Olùkọ́ wọn sọ pé màmá rẹ̀ ń kọ́ lóhun wọn sí ilé, bàbá rẹ̀ ń kọ́ ó ní wọn sí ilé. Níbi tó ti ń sọ pé wọn ò sí ilé, bàbá bá jáde sí wọn pé òun bẹ́ẹ̀ lé ní ọmọ yìí wá léèwé déédéé, irú àná báyìí ní ìsìn kò wá. Bàbá bá ní òun ó sọ pé ò rí báàgì sùkúù rẹ̀, mo sì gbé báàgì míì fún ọ, mo fi síléètì sí, torí síléètì la máa ń lò láyé ìgbà náà, pé mo sì tún fi síléètì sí. Kí ló dé tó wàá lọ? Olùkọ́ bá ní bó lẹ́yìn náà ṣe ń ṣe yan bí ọkà. Ẹ fẹnu lásán lé ọmọ ìjáde pé ọmọ lọ léèwé, ní fẹnu lásán lé, fẹ́ gba sìn dé sùkúù ni, fẹ́ gba sìn wọ léèwé ni, sìn dé léèwé ni. Ọ̀pá kan ò péjọ, ìtumọ̀ ni pé iṣu àtẹnumọ́ràn kì í jóná. Ìtumọ̀ ni pé gbogbo nǹkan téèyàn bá fẹ́ rí àṣeyọrí rẹ̀ èèyàn ò tẹra mọ́ ni. Ìtumọ̀ ọ̀pá kan ò péjọ tí Yorùbá ń sọnù. Ojú ìtèrè adúpẹ́ fún Ọlọ́run ọba mi Èdùmàrè, tóró ń lọ́pẹ́ tọ́ sí ní gbogbo ìgbà. Rí àmọ́ fi mọ́ ìyẹn ní abala ìyànnàná àtúpalẹ̀ òwe àti ọ̀rọ̀ Yorùbá. Àmọ́ fi mọ́ níbẹ̀ lónìí. Abala eléyìí tó kàn òun látúbọ̀ sí eléyìí tí a pè ní ewì ìṣítí. Abala ewì ìṣítí òun ló kù tá a bọ̀ sí. Ojú ìtèrè mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò mi Fẹ́mi Akínṣelóyè, ọlọ́wọ́ bọ́tìnì mi Fẹ́mi Onífádé, ọmọ bàbá Onífá ni ọ̀jẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ títí ẹ̀ náà Dàpọ̀ ọmọ Akínọlá, gbogbo wọn pátá, Cynthia, gbogbo wọn pátá àjọṣe ni tó fi dùn tí gbọ́ngbọ́n fi kàn sí. Abala ilé ìlọ́nu ó kù abala ewì ìṣítí eléyìí tí a tún wá fi ṣíra wa létí báyìí. Kò jẹ́ bó ṣe jẹ́, kò jẹ́ bó ṣe lóun ó jẹ́. Ìpàdé mi àti yín ó tún dijọ́ mẹ́jọ ìyún labala ire o.
ojú ìtèrè mo tún ti gbórin ewì mi dé àtúbọ̀tán lápẹ́lẹ́ yìí. ọ̀rẹ́ wa tó ti ní ọjọ́ àárọ̀ òun ọ̀sán ó yá fi ọpẹ́ fún ọlọ́run ọba mi Èdùmàrè, àmọ́ ṣá o mọ́ gbàgbé ọjọ́ alẹ́ tó jẹ́ àtúbọ̀tán. àbí àárọ̀ nìkan nìwọ ní, bó sì ṣe ọ̀sán ló ní, mọ́ gbàgbé èyí tó kàn yín tá a mọ̀ sí àtúbọ̀tán nígbà tí agbára ó pin, tí gbogbo ìlàkàkà ò ní dàbí tàtẹ̀yìnwá mọ́. tó ṣe pé iṣẹ́ ìṣe ohun ìwà tá a ti ṣe sẹ́yìn lókù tí yóò mọ̀ ṣàtìlẹ́yìn fún ẹ̀dá. la fi ní ká ronú jinlẹ̀ lórí gbogbo ìgbésẹ̀ tá à ń gbé àti tá a dáwọ́lé lọ́wọ́lọ́wọ́, pípé kí ni ó ṣeé ṣe kí àtúbọ̀tán rẹ̀ jẹ́. bí ẹ̀dá bá ń fi ìgbà gbogbo rántí pé kí ni àtúbọ̀tán òun lè já sí kó tó dáwọ́lé ohunkóhun ni ìbá sàn, ìbá ti sí ìdààmú kankan ní ọjọ́ alẹ́ ẹ̀dá. àtúbọ̀tán ìbá ti nira fún ẹ̀dá láyé. ó súnmọ́ òpin ẹ̀dá, ó súnmọ́ òpin ìṣẹ̀mí ẹ̀dá, òun ni àtúbọ̀tán jẹ́. àtúbọ̀tán náà ló sì lágbára jù nínú gbogbo ìgbà ẹ̀dá láyé. àbí kí ni ẹ̀dá fi àárọ̀ òun ọ̀sán ṣe tó wá dọjọ́ alẹ́ táyé polúkú musumọ́ lọ́wọ́. ojú ìtèrè ìyàtọ̀ kan péré náà ní bẹ láàrin ẹni ire àtẹni ibi láyé, òun náà ni àtúbọ̀tán. ẹni ire lé ó bá ó sì mú, ẹni ibi náà lé ó bá ó sì mú. ẹni ire gun àkàbà ó sì sọ̀kalẹ̀, bẹ́ẹ̀ náà ni ẹni ibi náà gun tiẹ̀ tó sọ̀kalẹ̀. ẹni ire ké pe ọlọ́run ọba mi Èdùmàrè, bẹ́ẹ̀ náà ni ẹni ibi náà ké pe ọlọ́run ọba mi Èdùmàrè. ṣùgbọ́n ṣá ọ̀rọ̀ ọlọ́run ọba mi Èdùmàrè ẹ̀dẹ́ ni. ẹni ibi yóò ní owó, yóò ní ọlá, yóò ní ohun gbogbo, ṣùgbọ́n àtúbọ̀tán ẹni ibi yóò burúkú jù nígbẹ̀yìn. torí pé àbọ̀ ìgbàlẹ̀ òun náà là á mẹni tó sọnù láàrin gbogbo àwọn tó ń pera wọn ní awo. ọ̀rọ̀ àtúbọ̀tán àdìtú ni, ọ̀rọ̀ àtúbọ̀tán àdìtú lọ́lọ́run ọba mi Èdùmàrè fi ṣe. mélòó mélòó ènìyàn tí ń gbénú òkùnkùn ta ọfà sínú ìmọ́lẹ̀ lójoojúmọ́, mélòó mélòó ènìyàn tó ń fi ojoojúmọ́ hùwà burúkú, tó ń ṣe bí ènìyàn gidi ní gbàgede, tó sì jẹ́ wípé kìnìún olólàjù ni wọ́n lábẹ́ aṣọ. mélòó ènìyàn tí ń sọ̀rọ̀ tí oyin sì ń bọ́lẹ̀ lẹ́nu rẹ̀ níbi tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ dùn dé, tó fi ní lọ́kàn balẹ̀ dé, ṣùgbọ́n tó jẹ́ pé òrìṣà ńlá ní bẹ nídìí àkekèé wọn, tó jẹ́ pé oró ńlá ní bẹ nínú wọn. ṣùgbọ́n ṣá o, àlá ni ó fi oko ọ̀lẹ hàn. bẹ́ẹ̀ni bí bá mú àárọ̀ òun ọ̀sán jẹ, kò lè mú àtúbọ̀tán jẹ àfi tó bá rí àforíjì ọlọ́run ọba mi Èdùmàrè. àìmọye ènìyàn tí ayé ń fojú rẹ̀ wò, ṣùgbọ́n nígbà tí àtúbọ̀tán dé ńkọ́, àtúbọ̀tán ló jẹ́ ká mọ̀ wípé Jagunlabi ṣòro ju agbọ́n lọ. bẹ́ẹ̀ sì ni àìmọye ni ayé ń fi ojú ìkà ènìyàn wò, tó ṣe pé ẹni ire ni wọ́n, la fi sọ pé ènìyàn ń wojú, ọlọ́run ọba mi Èdùmàrè ń wo ọkàn. gbogbo ẹ̀dá ló yẹ kó mọ bí àtúbọ̀tán ṣe pàtàkì tó láyé. ẹni tó ń ṣe rere kó máa ṣe lọ, ẹni tó ń ṣèkà kó máa ṣe bọ̀. bẹ́ẹ̀ báyé dìdìkudì, ó dá mi lójú pé ìtukùtù lẹ́tù wò nígbẹ̀yìn. ó pamọ́, ẹnìkan kò ní gbin àlùbọ́sà kó wo ẹ̀fọ́ láyé. ó pa ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé, ó fi tan àgùntàn jẹ ọkà lọ́sàn gangan, ó ń fi ìtìtẹ̀ ènìyàn jẹ iyán lóru ọ̀gànjọ́, ó gun ẹṣin lọ́sàn gan. Jagunlabi ń gun ọmọ ènìyàn lóru ọ̀gànjọ́. ó fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àkòrí fúnni lójúmọmọ. bẹ́ẹ̀ nígbà tó dòru ọ̀gànjọ́ ńkọ́, Jagunlabi tún lọ ń forí balẹ̀ fún nǹkan míì nínú òkùnkùn biribiri. ṣùgbọ́n ṣá tó bá pẹ́ tó bá yá, ọmọ tá a rán lọ́jà tó wà lọ wòran lójúde yóò padà wọlé wá jábọ̀. gbogbo ẹni tó jẹ ìkùrọ́ níkọ̀rọ̀ yóò wúkọ́ rẹ̀ ní gbangba nígbẹ̀yìn. àtúbọ̀tán ń bọ̀ tí apá òpin Jagunlabi, tó ṣe pé gbogbo ohun tí a fi àárọ̀ òun ọ̀sán ṣe ni ó dúró gẹ́gẹ́ bí ẹ̀san ní ọjọ́ alẹ́. ojú ìtèrè bí wọ́n bá ń ṣe àdúrà wípé kí ọlọ́run ọba mi Èdùmàrè jẹ́ kí àtúbọ̀tán wa dára, àmì nìkan ò rán o, àmì nìkan ò ránṣẹ́. a ó kọ́kọ́ fi àárọ̀ òun ọ̀sán ṣe ń tó tọ́, bẹ́ẹ̀ la ó sì mọ̀ ṣe àkíyèsí ara ẹni. ìgbà yẹn la ó máa ṣe àdúrà pé kọ́lọ́run ọba mi Èdùmàrè jẹ́ kí àtúbọ̀tán wa ó dára. torí pé kì í ṣe gbogbo ẹni ọlọ́run ọba mi Èdùmàrè bá fún ní àárọ̀ tàbí ọ̀sán lò ni yóò ṣe rí ọjọ́ alẹ́. ló fi jẹ́ pé tí àárọ̀ àti ọ̀sán bá ti ń dùn, ká kíyèsí kó tó dọjọ́ alẹ́. torí pé ẹni tí ọlọ́run kò fún ní ọjọ́ alẹ́, àtúbọ̀tán rẹ̀ ó fẹ́ lágbára. tó ọlọ́run ọba mi Èdùmàrè, àárọ̀ wa jẹ́ ó dára, ọ̀sán wa jẹ́ ó sunwọ̀n. tó bá wá dọjọ́ alẹ́ tó jẹ́ ọjọ́ àtúbọ̀tán, má jẹ́ kó burú fún wa, má jẹ́ ká gé ka àbámọ̀ jẹ. lódìfá fún àgbàlagbà kan tó ń tẹ̀pá
ewu ti gba orí rẹ̀ bẹ́ẹ̀ ló tún ṣiṣẹ́ kárakára torí àtijẹ àtimu ṣùgbọ́n nígbà tí aláìláròjinlẹ̀ ẹ̀dá kan ó sọ ó ló ti fi ewu rẹ̀ ó ló ti fi ṣeré ni ó ló ti fi àárọ̀ òun ọ̀sán rẹ̀ ó ló ti fi ṣeré ni ṣùgbọ́n ṣá àìmọye ènìyàn tó fi àárọ̀ ṣiṣẹ́ tó tún fi ọ̀sán tẹpá mọ́ ṣùgbọ́n kàkà kó máa gbádùn ní alẹ́ ṣe ló tún fi ń ṣe yílà yìí lo nígbà tí ẹ̀dá òmọ́ ti ń bẹ nínú àpò kádàrá má fi àgbàdà wá láàmú o ọlọ́run ọba mi Èdùmàrè àgbẹ̀kọ́ ebè ó tún gbin sí ṣùgbọ́n torí pé tí kì í bá ṣe pọ́lọ́run ọba kọ́lé náà gbogbo kọ́lékọ́lé wọ́n ń ṣe lásán ni ọlọ́run ló ń pé kí iṣu ó ta àìmọye iṣu tó kú sórí ebè torí pé kì í ṣe gbogbo igi ló wu olú má fi àtúbọ̀tán jẹ wá níyà ọlọ́run ọba mi Èdùmàrè ṣùgbọ́n nínú ìlàkàkà wa a gbọ́dọ̀ sáré àtúbọ̀tán torí pé omi tá a bá dà sórí ilẹ̀ ló ń bọ̀ àti pé bójò bá ti rọ̀ ẹnu ọ̀sọ̀rọ̀ náà ní parí ẹ̀ sí la fi ní ká sáré àtúbọ̀tán ká kíyèsí rí àtúbọ̀tán ẹni kọjọ́ tó dalẹ̀ mọ́ a lọ́wọ́ pátá korongodo ojú ìtèrè n ó mọ fòpin séwì ìṣítí fún tèní tí mo pe àkórí rẹ̀ ní àtúbọ̀tán bó bá tún dijọ́ mẹ́jọ a ó tún mọ gbádùn ara wa síwájú sí i lórí ìkànnì Fortress Radio lórí ètò ojúlówó ọmọ Yorùbá tàtà àmọ́ bàbá wa bí yín pé ta ló sọ̀rọ̀ orin ewì sórí ìfọ́nrán ní Fortress Radio ẹ sọ fún wọn wípé ọmọ yín ni Síkírù Àyìndé Ọpẹ́yẹmí ojú ìtèrè ojúlówó ọmọ Yorùbá tàtà.